orí olókùn ni ọlọ́rin ẹ̀gbẹ́ o lọ́rin ẹ̀gbọ́ orí olókùn ni ọgbẹ́. bọ́mọdé ò bá tàn àwọn Yorùbá náà ló sọ pé ó ní láti bá àrọ́bá sì lè bàbá àtàn gan ni o. èyí náà ni ó dífá fún gbajúgbajà òṣèré tíátà ni tó tún kì fún Joshua Ojo, ọ̀kan nínú àwọn òṣèré tíátà àsìkò tí wọ́n ti kékeré ṣe dáadáa nínú à ń ya sinimá, à ń darí ẹ̀ àti kíkópa tó jọjú nínú àwọn fíìmù àgbéléwò àti ọ̀pọ̀lọpọ̀ òjọ̀gbọ́n irú ẹ̀. ǹjẹ́ kí ni òṣèré tíátà yìí tún gbédè o? sinimá ńlá kan ni o nípa àgbà ọ̀jọ̀gbọ́n ní Akínwándé Olúwọlé Babátúndé Ṣóyínká. Ògún Ògún làkàyè ọ̀ṣìmọ̀lẹ̀ ẹ̀bùrà tí ń rúgbó mìnìmìnì. Ògún aládá méjì ó fi kan ṣánko ó fi kan yẹ̀nà. Joshua Ojo ti pe ìpàdé àwọn oníròyìn láṣàlàyé lájọlò tó mú ya ìtàn ìgbésí ayé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ẹni àpèwáwò bí ìran ẹnu níkànnì àti gbọ́pọ̀ ọ̀hún. ọ̀rọ̀ rẹ̀ wò láti ọ̀nà gbajúmọ̀ òṣèré tíátà yìí nípa sinimá ńlá kan tó yà àti àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó ṣẹlẹ̀ sí i nígbà tó ń yà á lọ́wọ́ pàápàá lórí ìjàmbá mọ́tò tó ní èyí tó fẹ́ mú àkùdé bá iṣẹ́ ọ̀hún àti bí iṣẹ́ kọ́nà mọ́ lára tí ẹni afọ̀rọ̀lọ́fẹ́ gba ẹ̀yà àṣeyọrí iṣẹ́ náà mọ́ lọ́wọ́. ó ti ṣe díẹ̀ àti 2022 láti bẹ̀rẹ̀ tí à ń kọ ìtàn tá à ń build the set tá à ń ṣe everything tá à ń shoot tá à ń ṣe everything editing and everything then àwọn mọ̀ pé because àwọn náà ló sọ ìtàn yẹn fún wa, àwọn ló fún wa àlọ́bá wọn one on one, àwọn ló fún wa ní authority láti go ahead láti tẹ̀síwájú bẹ́ẹ̀ ni. mo kọ̀ rò wípé prof jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ó yẹ kéèyàn really mọ̀ dáadáa so and mo meet wọn mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé mo máa wù mí kí n sọ ìtàn wọn and wọ́n jẹ́ kó yé mi wípé a lot of people ti approach wọn tí wọ́n gbà bẹ́ẹ̀ and inú mi dùn gidi gan pé wọ́n fún mi láyè láti ṣe bẹ́ẹ̀ ó pọ̀ díẹ̀ ẹ má ká sọ̀rọ̀ débẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀. a ti parí everything ó ti ready láti jáde báyìí sinimá ni bẹ́ẹ̀ ni and very soon àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí máa wò ní streaming platforms náà. ṣé mo téèyàn bá ṣe irú nǹkan tó irú iṣẹ́ ńlá pàtàkì báyìí ó máa ń dáa kéèyàn polówó ẹ̀ kéèyàn ṣe bí press conference láti announce ẹ̀ fún àwọn èèyàn kéèyàn pé iṣẹ́ báyìí fẹ́ jáde ó ń bọ̀ o nǹkan tí à ń ṣe lé nínú ẹ̀. Well, èmi ò mọ ẹni tó ń ṣe títí ẹlẹ́gbẹ̀ẹ́ kan but tí tèmi lèmi really pay attention sí. Yeah, ẹnìkan náà ń ṣe but tí tèmi lèmi fẹ́ sọ̀rọ̀ pẹ̀. Bàbá ló fún mi láṣẹ. Mo dẹ̀ ní written authorization from him. In less than a week, a máa bẹ̀rẹ̀ sí máa make an announcement nípa ẹ̀. Okay, so, but yeah, mo wà betrayed in so many ways because mo ṣe mọ̀ sí pé téèyàn bá fẹ́ ṣe nǹkan kò yẹ kéèyàn máa really máa sọ wípé mentor mi lélẹ̀ sometimes àwọn mentors téèyàn bá nígbà míì nǹkan tí aṣíwájú bẹ́ẹ̀ ni so sometimes ó dáa sometimes kò dẹ̀ tún dáa in my own case nǹkan tí mo rí lẹ́yìn ẹ̀ kò ń ṣèkọ́ tó bójúmu because ẹ mọ̀ kéèyàn ti sọ wípé mo fẹ́ ṣe nǹkan báyìí ẹ bá mi wò ṣó wà okay ṣé nǹkan yìí ṣó dáa ṣé mo ṣe dáadáa at the end of the day kan ló wà okay this and that but ìgbà tí mo ní accident tán mo get to know yìí pé tí mo dẹ̀ ti rò pé mi ní ṣiṣẹ́ yẹn mọ́
wípé kí n stop ni mo wá get to know yìí pé ẹni tí mo lọ bá tí mo sọ wípé kó bá mi wò ṣó wà okay tí mo fọ̀rọ̀ lọ mo wá rí wípé òun náà ti ń ṣe plans láti ṣe iṣẹ́ ọ̀hún. So yeah, I was betrayed. Then yeah, another thing tí mo tún lè sọ̀rọ̀ pé ni the accident I had, so àwọn obstacles tí mo kojú tí mo face ó pọ̀ díẹ̀. No, èmi nìkan. It took me almost 8 months. Yeah, almost. Ó affected me because for like a year mi ò lè rìn wheelchair ni mo wà. Mo kàn ṣe I stopped at a point ìgbà tó yá I ma shoot there I ma stop there I ma shoot there. Well, I don't want to say anything regarding that. For me, I don't know. Bóyá prof ló fún ọ ní right. I don't know. I don't want to go there, but àwọn ló fún mi ní right to go ahead, So, well, ẹdẹmọ títẹ̀mí Yorùbá la fi ṣe, kò ń ṣe English, so títẹ̀mí yàtọ̀. So that's all I can say. Okay, barely 24 hours sígbà tá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ táwọn èèyàn tẹ̀ tí ń dé hotel ní ó ṣẹlẹ̀. Mo lọ ra nǹkan ni kó lọ ra àwọn kankan tí máa lò because and tí máa lò tá bá ń shoot, then mo tún wà asthmatic náà pé kí n lọ ra àwọn inhaler mi and stuff like that. On my way back to the hotel ni ẹni ẹ claim mi pé brake òun fail, so mi ò rí ẹ̀yìn ló ti wá, so ìgbà tó for like 10 seconds ó ṣì ń drag mi lọ lórí títì, so ìgbà tó eventually stop níbàdàn èmi ti wà lábẹ́ mọ́tò already, so ó dà pé àwọn èèyàn sọ fún yín pé ó gbáyàn kò dẹ̀rẹ́ ní náà ó wá tún reverse tó tún wá reverse yẹn ló wá ba ẹsẹ̀ yẹn jẹ́ pátápátá, so ìgbà tó wá rí pẹ́sẹ̀ mi ti wú and all that ó wá zoom off, no kò dúró, so but it was really tough, really it was really tough. Mo ti ń rìn sí ìkùtẹ̀ tí tó 3 months tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rìn. Well, tí ẹ bá ìkọ́ tí èmi kàn máa sọ fún àwọn young filmmakers ni wípé tẹ bá ní ideas kọ́ máa share pẹ̀lú anybody. If you have a good idea that you feel is different and to make a huge impact, ẹ má share pẹ̀lú ẹnìkan. Just do your thing, believe in yourself. Kò sí any mentor kankan tó máa sọ pé òun fẹ́ advice àpò òun fẹ́ mentor tẹ̀ ń bá gan ẹ mọ̀ bóyá inú ẹ̀ ò dùn sí yín ni, so that's a huge lesson tí mo learn, and I'm glad I learned it. Okay, about 80% of them wọ́n padà. Yes, wọ́n padà, wọ́n lè dówó padà because wọ́n fi yé mi wípé ìgbà tá a pè wọ́n date tá la máa ṣiṣẹ́ wọ́n wà, so wọ́n padà, so lára àwọn kan tí producers máa face náà nìyẹn, and some of them came, and yeah, we did what we had to do. Wole Soyinka, iṣẹ́ méjì actually, Wole Soyinka àti Kudirat Abiola. Méjèèjì ti ready. Ẹ bá ẹ̀ka sọ̀rọ̀ pẹ̀. Bẹ́ẹ̀ bó ṣe wá rí àwòrán ṣùgbà yìí àti ìyàṣẹ́ yìí, àwọn àwòrán ló fẹ́ kí àgbẹ̀ṣẹ́lẹ̀ ìwà ọ̀fun ló dà pọ̀ ṣe pọ̀. Okay, so I just want to thank àwọn tó support wa, while we're filming, tó dúró tì wá, a lot of people turned us down, and wọ́n feel pé it's a political story, kò yẹ káwọn dá sí, kò yẹ káwọn kópa nínú ẹ̀, but brands like Waka Now, Polly and Grills, LG, Fearless, Checkers Custard, wọ́n fearless, wọ́n believe, go back, wọ́n believe in pé okay, ìtàn tó dá ló fẹ́ sọ, whether it's political or not, whether it has advantage or not, àwọn máa support, and I'm glad they did.
Mhm. Okay, so like some months ago, ẹnìkan pè mí láti ó send DM sí mi ní Instagram. Ó ní pé fíìmù tí mo ṣe tẹ́lẹ̀ pé wọ́n ní káwọn fi ṣe kó lọ study ẹ̀ kó fi ṣe wọ́n fẹ́ project wọn and all that. So inú mi dùn pé ní university wọ́n ní kó fi fíìmù mi ẹ fi ṣetán àníwúrà kó fi ṣe project wọn. So so irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà ló ń jẹ́ kí fún mi ní more yes ìwúrí láti ṣe more. So and yes, after the cinema release, the streaming platform, mo ṣì ní mind láti gbé lọ sí higher institutions and probably do some free screenings for them. Okay, so the recent ones, like I said, Everyshito Aniwura, then mo direct Everyshito Aniwura, mo direct Borokini from Africa Magic. Mo ti ṣe àwọn iṣẹ́ bíi mélòó kan ṣá. Susan Wenger tó fetch me award from British Council. Mo ti ṣe film Julius Berger, and it did well at the cinema. Yes, before the COVID. Mix actually, yes. And so then mo take a break for a while. So Wole Soyinka àti Kudirat only my comeback. Ṣé Wole Soyinka àti Kudirat 80% Yoruba, because ó tọ́ mọ́ Igbo díẹ̀, ó tọ́ mọ́ Hausa díẹ̀. So wọ́n sọ Hausa ńbẹ̀, wọ́n sọ Igbo díẹ̀ ńbẹ̀, wọ́n dẹ̀ sọ Yoruba náà ńbẹ̀. Well, tẹ́ bá wo fíìmù àwọn Chinese wọ́n sọ English now. Tẹ́ bá wo Indians náà wọ́n sọ English. Èdè wọn ló máa ń sọ. So tá bá ń sọ pé a fẹ́ gbé àṣà wa lárugẹ, a fẹ́ celebrate àwọn èèyàn títí wa, ẹ jẹ́ ká sọ èdè wa, a lè dàbí àwọn òyìnbó. Kò sí nǹkan tá a fẹ́ ṣe tó máa dàbí wọn, and so I feel this is just the right way. Tá bá fẹ́ sàn tán yìí, ẹ jẹ́ á sọ ní èdè wa, and yes, it's subtitled. It's going to be subtitled in English, French, and yeah. Okay, mo lọ sí mo school ní Surulere, Sanya Primary School, then mo tẹ̀síwájú sí Jesha Boys Secondary School ní Surulere. Then from there mo lọ sí University of Ibadan tí mo ti study theatre art. Then ìgbà tí mo graduate tán mo lọ sí ITPAN lẹ́kọ̀ọ́ nbí tí mo ti study directing. But then mo feel pé mi ti wà fulfilled or satisfied. Then mo wá tẹ̀síwájú lọ sí New York Film Academy ní Florida tí mo ti lọ study directing. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn kì í sábà sọ history, like talk about our legends. But ṣé irú story man is this man is not a small man. Èèyàn ńlá ni wọ́n Mr. Wole. So Soyinka gangan. So we have to let's talk about their story. So ẹ mọ̀ pé kò ṣe everybody ló ṣe biopic. It's a very difficult thing. People don't believe that they can actually like sell biopic, but that's why I like him. You might like him because like when I do something different. To yàtọ̀. It's because I haven't said Yoruba in a long time. That's why. But if I want set, if I for me script, I can read. Then I'm in character. But because I've not shot anything. I'm we only So bad banger. He's my guy now. Easy. That your best friend in. You have a best friend. But how do you like
Like how do you yes, like your best friend, how do you like rapport with him? Yeah. Sweet. That's the same thing, so it was easy. Everybody yàtọ̀. Àjọra. Ṣé bí mi ṣe dúró yẹn kò sí everybody ló ní kíní how do I say ló ní Yorùbá yẹn that sympathy. Yeah, that heart yeah kánú. Kò sí everybody ló ní. That's what I told you. I said so everybody can be like me. Just don't expect too much from people. Àwọn yẹn gan Ọlọ́run yàn sí pé kò ṣe ló fẹ́ lò pọ̀ fún ṣẹlẹ̀. You don't force things. Ayé yìí wọ́n máa ń like láti máa fọ́ you don't force things. I don't force you to come naturally. If it comes easy, then that's for me. Kọ́lọ̀ èèyàn jọ mí lójú, èèyàn agbó kí ni òkè jọ mí, ẹ̀mọ̀ kan tó máa ń jọ mí lójú, téèyàn bá ń ṣe dáadáa ló máa ń jọ mí lójú. If I tell you to come now, if I say tí bá pè é sí okay, tí bá fẹ́ gbà nǹkan lọ́wọ́, tí bá ní ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́, tí bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀mọ̀ kan tí máa ń kọ́ expect no. The Baba sọ no yẹn ló máa ó lè máa fún lọ. So when you now say yes, the Baba sọ okay. Wọn pọ̀ láyé yìí, wọn pọ̀. So you good people. They are not much in this life. You're that. When you see the few ones. Orí olókùn ni ọgbẹ́ lọ́ọ̀rẹ́ gbọ́dọ̀ olókùn.